Mighty Play TV, we give you the best. Kábíyèsí ọba mi Èdùmàrè, ọba mi tó jẹ́ ká lọ láti ọdún tó kọjá tó já padà sí ká tó ríra wa ní ọdún yìí. Adúpẹ́ pé ògo lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Òbíríkítí ọlá òbíríkítí ògo paríparí bàbá àwọn àgbàlagbà òye. Òjì kan pákan pàkówó kan yè. Ọba ńlá nù là ń kí. Mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mr. Mighty Play TV jákèjádò gbogbo Libya, Nàìjíríà, gbogbo tẹ́ ẹ bá ti ń wò tẹ́wọ́n tó ń kẹ́ ti máa wò wá. Mímọ́ yín náà ni Mighty Dáńkútì Òṣègbè Àbáyọ̀mí ọmọ òkè gbèmí. Ọmọ Ẹ̀gbá mọ́lẹ́sẹ̀bẹ̀ gbogbo àkàlà, ọmọ oríjogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀ kùlé, ọmọ ìjàyè ìjàpàjàyè kún mi, ọmọlẹ́lẹ́ àtẹ̀ká ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Òmò tún kì í sórí ètò abala bó ti ń rí bó ti ń lọ. Ní abala bí a ṣe máa ń sọ̀rọ̀ nípa àwọn tó bá ń yanni jẹ tàbí tá a bá rí wípé ó kù díẹ̀ káàtó ní ohun tí àwọn ará wa Nàìjíríà tàbí pàápàá jùlọ ọmọ Yorùbá sí Yorùbá tá a bá ń ṣe kíni tá a ń ṣe síra wa tí ó sì jẹ́ kí kíni tí ó sì jẹ́ kó máa rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ẹni tó wà nílé tàbí ẹni tó wà níbi iṣẹ́ tó jẹ́ àwọn ọmọ wa tẹ́ pọ́n ń ṣiṣẹ́ tó sì ń ṣe àmọ̀ pé iṣẹ́ yìí ò easy tọ́wọ́n kan sì máa wà níbì kan tán ní tó bá ṣe ń ṣiṣẹ́ yẹn káwọn máa kíni káwọn máa gbà lọ́wọ́ wọn níbi pé máa bẹ́ẹ̀ gbọ́mọ wọlé tàbí níbi pé jẹ́ ká dájọ́ tàbí níbi pé kí n máa bẹ́ẹ̀ tọ́jú owó tí wọ́n sì fi bẹ́ẹ̀ wọ́n yẹ kíni tí wọ́n á gba owó yìí tí wọ́n á sì ná tí wọ́n sì dúró nítorí pé kò sóhun tí ó máa ṣe kíni tó máa tìdí ẹ̀ yọ tàbí kò sóhun tó máa tìdí ẹ̀ ṣẹlẹ̀. Èyí ló tún mú wa padà sórí ìkànnì yìí Mighty Play TV. Ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe ti pé kò ń ṣe ọdún ni wá kò ń ṣe àìmọ̀ fólókò. Adúpẹ́ lẹ́yìn olólùfẹ́ wa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yín lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wò bẹ́ẹ̀ ṣe bá wa share adúpẹ́ pé ògo adúpẹ́. Lábẹ́lága president wa gbogbo Yorùbá community ní Libya, Mr. Taiwo Jonathan Ọmọṣọ́láńkẹ́ bàbá akínyìn ò kárí yín pẹ́ àti ẹ̀yin elders of council wa gbogbo mọ́tàlá kí àkíyẹ́ látòrí bàbá wa tó jẹ́ chairman sí àwọn elders of council wa bàbá Jerry akínyìn ìbàláṣẹ́ o. Àwa kí bẹ́ẹ̀ àfi kí àwọn tó jẹ́ task force wa wọ́n jẹ́ task force wa tó ń ṣiṣẹ́ takuntakun tó jẹ́ pé tó bá pè wọ́n bí wọ́n ń lọ tó bá pè wọ́n bí wọ́n ń lọ kàn fi mọ̀ pé Yorùbá community iṣẹ́ gidi ni wọ́n ń ṣe. Akẹ́yìn náà bàbá ọlọ́njà máa rí gbogbo yín pẹ́ àti gbogbo Yorùbá community lápapọ̀ ní ibikíbi tó bá wà láti Tripoli ti dé gbogbo Libya tí Yorùbá community bá ti wà òun la kí n pé ẹ kú iṣẹ́ takuntakun. Orúkọ mi ò yí padà Mr. Mighty lórúkọ mi Dáńkútì Òṣègbè Olódùmarè tí ò gbọdọ̀ ṣe kíni tí ò gbọdọ̀ jábọ́ fọ́ tí ò gbọdọ̀ yìn gbèrè. Èmi náà rèé o àkàlẹ̀ sórí ètò ẹ máa bá wa bọ̀. tó ohun tó dún ajáde lóde yìí òun ni ti ọmọ arábìnrin kan tó pè wá lórúkọ ẹ̀ ń jẹ́ Àṣìṣá lórúkọ ẹni yìí ń jẹ́ ọmọ yìí. Ó ṣiṣẹ́ ṣẹ́ríkà ló ti ń ṣiṣẹ́ tí gbogbo àdẹ̀ sì mọ̀ pé iṣẹ́ ṣẹ́ríkà yìí kò easy. Ẹ̀wọ̀n ń parọ́ ni torí pé ṣẹ́ríkà wọ́n máa tì wọ́n mọ́ ibì kan ni tó bá ṣiṣẹ́ tán tó bá ti wọlé wọ́n tì wọ́n pa nìyẹn. Ọmọ ìwá kàn sí wa wípé ó lẹ́nìkan tí ó ti gba owó lọ́wọ́ òun nípasẹ̀ wípé òun fẹ́ bóun gbé ọmọ wọlé. Ìyá máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ní èèyàn tó jẹ́ pé ó dá sí yín tó jẹ́ pé ẹ̀ ń tọ́jú owó sílẹ̀ ọ̀bẹ nìkan kọ̀ dé lọ́sàn kan á ṣe kíni a máa fi ẹnu ya ẹran sọ́bẹ̀ fún yín. Ọmọ yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àwọn jọ pàdé ń ṣẹ́ríkà ni àwọn wá ń sọ̀rọ̀ nípa owó báwọn èèyàn ṣe ń ṣe owó kúmọkùmọ àbí ó ń gbọ́mọ wọlé ọ̀hún gbọ́mọ wọlé. Lárábìnrin yìí bá jáde wípé kó máa kówó ẹ̀ wá òun tóun bá ṣe tán òun á bá tọ́jú owó òun á bá òun ṣe gbá òun á bá òun ṣàwo. Lọ́rọ̀ kan ọmọ yìí ọwọ́ bọ́gà rẹ̀ ló ń tọ́jú owó sí tẹ́lẹ̀
ọwọ́ bọ́gà ẹ̀ ló ń tọ́jú owó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ nígbà tárábìnrin yìí tí ó bá a sọ̀rọ̀ dídùn ló ní òun ní kó lọ gbá bọ́gà òun kó gbowó oṣù mẹ́ta tóun ti ṣe lọ́wọ́ bọ́gà òun. Bọ́gà ẹ̀ ṣe kí ni, ó sì kówó oṣù mẹ́ta yìí fún gẹ́gẹ́ bó ti wí o. Òun náà sì rèé, òun ṣiṣẹ́ owó oṣù méjì yìí òun tún ṣe kí ni, ó tún gbà á lọ́wọ́ òun. Nígbà tí àwọn jọ ná agreement wípé ó fẹ́ bá wọn gbọ́mọ wọlé, àmọ́ níyà òun wá tó ń lólobó. Ìgbà tóun sọ fún ìyá òun pé òun fẹ́ ṣe báyìí, irọ́ o ò gbọ́dọ̀ gbọ́mọ wọlé, o ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀, o ò gbọ́dọ̀ ṣe báyìí, pé òun tí ò dá ni. Òun sì ṣe kí ni, òun gbọ́ sí ìyá òun lẹ́nu. Lẹ́sẹ̀kẹsẹ̀ lòun pe arábìnrin yìí pé màmá, òun ò gbọ́mọ wọlé mọ́ o, wọ́n ní kóun má gbọ́mọ wọlé mọ́. Owó òun tó wà tí ń bẹ lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ bó òun dá a padà. Ó ní láti ìgbà yìí lárábìnrin ní ṣe kí ni, ló ti ń fè ní dọ́là, ló ti ń fi ọ̀la dọ́túnla, ìní di ijọ́ mẹ́wàá, máa fún ẹ ń jọ́ báyìí, máa fún ẹ ń jọ́ báyìí títí di December yìí. Lóòótọ́ ẹ̀sùn yìí ti kàn wá lára láti December, àmọ́ nítorí àwọn nǹkan kankan tó yẹ pé a ti pa tì tẹ́lẹ̀, wá wò pé ká jẹ́ kó di January ká lè bẹ̀rẹ̀ ètò. Orúkọ ẹni tí arábìnrin Àṣìṣà yìí sọ, orúkọ máa jẹ́ Dámilọ́lá lórúkọ wọn. Wọ́n ń gbé ní Musrata ní Zawiya ní adjacent Musesfa Nun ló ń gbé ní Musrata. A ní picture wọn, a ní nọ́mbà wọn. Musrata náà dẹ̀ rèé, àná wọn Yorùbá community jẹ́ pé tí wọ́n ń fi rọ́bò òótọ́ mọ́lẹ̀, torí pé lábẹ́ bàbá wa Jonathan Táíwò Ọmọṣọ́láńkẹ́, ṣe kí ni, à ń fi irọ́bò òótọ́ mọ́lẹ̀. Bó bá ṣe wí gan-an, wọ́n ṣe kí ni, òun là ń ṣe, tí mo sì wọ́n pé lágbára Ọlọ́run dídùn òun lọ́sàn oṣù. Àníká ń lè mú ilé wá fún yín. Àǹtí Dámilọ́lá, ẹ jọ̀ọ́, àti mẹ́sẹ̀jì yín WhatsApp, àtúntú yín pè. Ó sì jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ rí fọ́nrán yìí, ní nǹkan tárábìnrin tàbọ́mọ yìí sọ ó rí bẹ́ẹ̀ o. Là ń ṣe ń bẹ̀ yín, kẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀, ẹ já mọ bó ṣe ń lọ, kí ló ṣẹlẹ̀, ṣé lóòótọ́ ni àbírọ́ ni? Tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ náà ni, báwo la ṣe rówó ọmọ yìí gbà tí ò sì ní di ariwo tí ò ní la ariwo lọ, tí a sì ní ṣe kíni, tá à ní fi ọmọlúàbí wa tá à ní bàjẹ́, tí ò ní dàbí pé Yorùbá àti Yorùbá nítorí owó. Ẹ má jà borúkọ wa jẹ́ nítorí owó, ẹ̀jọ̀ ní Ọlọ́run. Èyí sì máa ń pọ̀ gan, ó máa ń wọ́pọ̀ láàrin àwa Yorùbá wa wípé tá a bá ti mọ àwọn kan bì kan, tàbí tá a bá ti gbọ́ àwọn kan kéré sí wa, a máa ní kò sóhun tó lè ṣe tàbí kinní kan. Yàtọ̀ sí ẹ̀sùn tó mú wáyé, àìmọye ẹ̀sùn ló ti wà lórí pé mo dájọ́ wọn fún mi lówó mi, ọwọ́ mi wà lọ́wọ́ lágbájá, kò sóhun tó máa ṣe, ó bá mi ń lùlú yìí ni. Lọ́wọ́ tá a wà yìí, omi tuntun ti wó, ẹja tó ṣe kíni, ó ti wọbẹ̀. Àjọṣe gbogbo wa ní Yorùbá ò gbọdọ̀ ṣe kíni, gbọdọ̀ bàjẹ́ ńlẹ̀ Libya, torí pé tó bá máa wí wá ní Yorùbá ló ń ba Libya jẹ́, tọ̀hún Yorùbá ló ń ba Libya jẹ́. Nítorí ẹ̀ làwọn olórí wa gbọ́ ṣe kí lọ́ fi yarí pé lọ́wọ́ yìí kò síwú ẹ̀ mọ́. Ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá ṣe tó bá hùwàkiwà, ọwọ́ òfin ló yẹ kí lọ́ máa fi gbé. Bẹ́ẹ̀ ni, ọwọ́ òfin òun ni wọ́n fi gbé irú ẹni bẹ́ẹ̀. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, èyí jẹ́ báwo ni ká ṣe pè ná, bí ọ̀rọ̀ ṣítí fún gbogbo àwa ọmọ obìnrin pátá tá wà ní ilé àràbù, tàbí tá wà ń ṣẹ́ríkà, tàbí tá à ń ṣiṣẹ́ hospital. Tẹ́nìkan wá ń sọ fún ẹ wípé tó bá ti ń kówó wá, máa kó wá, máa bẹ́ẹ̀ gbọ́mọ wọlé, àbí tó bá ti ń pawó, máa kó fún mi, máa sẹ́ǹdì ẹ̀ sí mi kí máa bẹ́ẹ̀ fi dájọ́, tàbí kí máa bẹ́ẹ̀ fi pamọ́. Wò ó, má jẹ́ ń tàn ẹ́, irọ́ lórí irọ́ ni o. Gbogbo yín jọ wá síbí, ẹ wá ṣe kí ni, ẹ wá owó wá ni. Òun náà ń ṣe kí ni, ó ń wá ni tó máa fá lórí ni. Bó o bá lọ wo pápá irú ẹ̀ tó o kówó sí láàbò, gbogbo ẹ̀ náà bá máa fi yanjú ẹ̀, ó lè bẹ́ẹ̀ gbà lóòótọ́, àmọ́ ó lè má bọ́ sí ìgbà tó máa nílò ẹ̀. Àmọ́ lórí owó ẹ
oríṣiríṣi nǹkan lọ́wọ́ ni ó ti máa ṣẹlẹ̀, wàá ti dààmú, wàá ti ṣòfò rárá lórí pé owó tó ṣiṣẹ́ tó ṣà tó fi àágùn ara ẹ̀ kó jọ. Ẹ jẹ́ kí èyí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ wípé ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá nípasẹ̀ pé kó wá fún mi kí n bẹ́ẹ̀ gbọ́mọ wọlé, kó wá fún mi kí n máa bẹ́ẹ̀ fi dájọ́, tí wọ́n dẹ̀ wà ń gamis tàbí wà ń ṣẹ́ríkà. Ẹja ṣe kíni, ẹja rọra ṣe o. Àti ẹ̀yin alágbára náà tẹ́ rò pé kò sí nǹkan kan ẹ wò ó, ẹ má jẹ́ á sọ̀rọ̀ jù. Àgbà tó ná mi wọ́n ní kì í kíni, kì í pariwo. Action gangan la fẹ́, kò ń ṣariwo. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ bí ẹ̀kọ́ fún gbogbo wa. Ká mọ ọmọ tá à ń ṣe nílé àràbó. Má fowó fẹ́nìkan, tọ́jú owó ẹ, àbí kó máa lọ sẹ́ǹdì ẹ̀. Má yẹ kẹ́nìkan fi ẹ́ jẹun, má yẹ kẹ́nìkan fi ẹ́ gòkè lórí owó ẹ wá tún gbọ̀tá. Tó àǹtí Dámì tó ń bẹ ní adjacent Moses Fanu ní Zaria ní Mistrata, a tún pè yín o. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí ní ìtòbí ìnùbé, kẹ́ ẹ sọ títọ̀rọ̀ tí ń ṣe jẹ́. Nígbà tárábìnrin máa rówó ẹ̀gbà ẹ já mọ̀, àmọ́ tá a bá wá rí i pé ó fẹ́ ga ju tiwa lọ, àná wọn olórí tó jẹ́ pé wọ́n ń fi rọ́bù tọ́mọ́lẹ̀, tí wọ́n sì máa ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, tí wọ́n ń fẹ́ jẹ́ kí àrífín tàbí ìrẹ́jẹ ó bá ọmọlàkejì, kó má bàa látariwo lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, sọ pé ó rí bẹ́ẹ̀ o, àmọ́ ohun tó sọ fún wa òun la mú wá, kó ba lè jẹ́ kí àwọn olólùfẹ́ wa kó bá mọ̀ pé a ti padà sórí ètò Mr. Mighty Play TV tá a ṣe máa ń ṣe lórí ìrírí mi ní Libya, ohun tó ń ṣẹlẹ̀ ní Libya. Òun ni àṣetúníkàyè kíni ká wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo wa, ní rí wàhálà, ní rí ìdààmú. A kú ọdún tuntun o. Ọdún yìí ire lójú owó rí, ire lójú gbogbo wa máa rí o. Agbára Ọlọ́run bá mi máa rí. A ó rí bá ti ṣe, àárọ̀ náà gbégbà. Ó ń bọ̀ níwájú, ó ń bọ̀ lẹ́yìn, bíbí bó ṣe kó kéré tó kò ní bá wa o. Agbára Ọlọ́run bá mi. Mr. Mighty ló ní ká máa fi ìṣe lọ. Ló ní ráńpẹ́, ètò sì ń bọ̀ lórí pẹ̀rẹ̀ tá a máa bèrè tó padà lórí pẹ̀rẹ̀ o. Mr. Mighty lórúkọ tèmi jẹ́ Dáńkútì òṣèré jígbé Àbáyọ̀mí ọmọ òkè gbèmí, ọmọ Ẹ̀gbámọ̀ oníṣàbẹ̀ àgbà àkàlà, ọmọ eríjogó ọláhùn mi òṣìlẹ̀kùn palẹ̀ òkùndé, ọmọ ìjàyè ìjẹ̀pà ìjàyè kó omi ẹlẹ́dẹ̀ àti ẹ̀ka lẹ́lẹ́ ọ̀wẹ́lẹ̀ ní ìjàyè sọ apẹ́ ní bá mọ̀ bẹ̀ Abẹ́òkúta nù. Wọ́n fi kí gbogbo wa pé ó dàbọ̀ ìlójú owó rí, gbogbo wa yóò máa rí, ká tún máa ríra.